Ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀ máa ò kí ni ìbéèrè yín. Ẹ sà. Ẹ jọ̀ọ́ question mi ò jù pé ṣé ẹ ní àwọn tí wọ́n bá gorókè yẹn tí wọ́n bá wọnú mi sí ṣé tí wọ́n bá ní pé kéèyàn ṣe nǹkan kì í ṣe pé téèyàn bá ríyàn síyàn pẹ̀lú like pé ara ẹ̀ pé ìrísí ara ẹ̀ o bóyá wọ́n fẹ́ jẹ́ṣẹ́ fúnyàn pé bóyá kó lọ ra aṣọ sórí pẹpẹ àbí kó túlé Ọlọ́run ṣé ó dáa kéèyàn bá ṣe bẹ́ẹ̀ ni àbí Ọlọ́run ò fìrè pé wọ́n fẹ́ tú ṣọ́ọ̀ṣì ẹ̀ ṣe ló jẹ́ kó sọ bẹ́ẹ̀ ni àbí Ọlọ́run ló kankan sọ fún wọn láti mú mi síyàn. Èmi ò kì í ba business èèyàn jẹ́. Nǹkan tó mi fẹ́ sọ fún yín ni wípé tí ẹlẹ́mìí bá sọ pé kó lọ ṣe nǹkan tó bá ti wùn ẹ́ ṣe láti inú go and do it. Ṣùgbọ́n mọ̀ nínú ẹ̀ wípé kì í sọ Ọlọ́run ló bá lọ fún pé kó sọ bẹ́ẹ̀ fún ọ. So ẹni tó ń ṣèpolówó ọjà fún ẹ kì í ṣe torí pé ó láìkì ẹ torí tèrè tó fẹ́ jẹ lára ẹ ló fà tó fi sọ pé kó wá bá òun rajà. So èmi tí mo ń sọ fún ẹ wípé kó lọ sí ọ̀dọ̀ babaláwo kì í ṣe torí pé mo láìkì ẹ mo mọ̀ pé lẹ́yìn tí babaláwo bá ṣiṣẹ́ fún ẹ tán tó o bá jó wọn kọ̀bọ̀ náà bọ́ sí mi lọ́wọ́. Pásítọ̀ tó sọ fún ẹ wípé kó lọ ra nǹkan sílé Ọlọ́run ó mọ̀ wípé lẹ́yìn tó bá ra nǹkan wá sí ilé Ọlọ́run ó mọ̀ wípé tó bá dúró wàá padà sọ̀dá mẹ́wàá. tó bọ̀ gbogbo àwọn nǹkan tí a ń ṣe yẹn ó ń wọ̀kì fún wa torí ẹ̀dá ènìyàn ni wá. tó ẹ lè gbé fúláwà wá sí ṣọ́ọ̀ṣì mi nísìnyí kó dọjọ́ kejì kẹ́rà ẹnu gbà. tó ó rìn sí kòńgẹ́ ni Ọlọ́run fẹ́ fi kíní yẹn pọ́n mi lé ni. lè gbé wá odidọ́dún kan kẹ́ má rí àìnú kankan gbà. ẹsẹ̀ wọn máa gbàdúrà náà ni. So kíní yẹn is coincident but advice mi fún gbogbo àgbáyé ni wípé ẹni tí téèyàn bá sọ pé kó o ṣe tí gbàgbọ́ ẹ bá ti rọ̀ ọmọ lọ sí but má ẹ bá gbà wípé Ọlọ́run ló ń bẹ́ nìyẹn sọ̀rọ̀ nǹkan tí ẹnìyẹn fẹ́ jẹ ló ń bá yín sọ̀rọ̀. Kò sí wàhálà sà, thank you sà. God bless you. Ṣé ẹ rí bí mo ṣe analyse ẹ̀ fún yín báyìí? Gbogbo wa pátá àtẹni tó ta sọ àtẹni tó ta bàtà àtẹni tó wà ní ṣọ́ọ̀ṣì àtẹni tó wà nígbà àtẹni tó wà láwo tí lógẹ́bù kan ló bá sọ pé kó wá ta sporty bet kì í ṣe torí pé ó láìkẹ́ ló fà tó fi sọ pé kó wá ta sporty bet àbí torí pé kò lè jẹ ó mọ̀ ẹ́ pé ó jẹ òun máa gain tó bá jẹ ògo ni fọ́lọ́run lókè ọ̀run tí ò bá dẹ̀ jẹ òun ò short. Tí dókítà kí ló dé kẹ́ lè mọ̀ wípé gbogbo kan tó wà láyé jìbìtì ni kí ló dé tí dókítà máa ń sọ fún ẹ pé 50-50 ni tí ò sọ pé ó sure because wọ́n mọ̀ pé iṣẹ́ tó ń fẹ́ ṣe fún ẹ kò sure fún wọn. Wọ́n lè ṣe tán kó rìn sí kòńgẹ́ kára ẹ̀ yá wọ́n lè máa ṣe lọ kó kú dànù wọ́n kú gbé nìyẹn bọ̀ wọ́n á gbowó wọn. So in this life you need to think deeply. O gbọ́dọ̀ think deeply kó tó lè mọ báyé ṣe ń work. Ìwọ tó o bá lè think deeply àti jẹ́ ènìyàn máa lágbára. Ó yẹ ẹ béèrè question yẹn lọ́wọ́ ara yín rí lọ sọ́dọ̀ doctor kó sọ pé ìkankan sí ẹ kó sọ pé ìkan ìṣe ó ṣúọ̀ fún yín pé ó máa lọ when it's 50-50 ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Bí pásítọ̀ ṣe ń fi orúkọ Ọlọ́run gbá èèyàn bẹ́ẹ̀ náà ni doctor forúkọ Ọlọ́run gbá èèyàn bẹ́ẹ̀ náà ládàáhùn ṣe forúkọ Ọlọ́run gbá ènìyàn but èmi wà tó máa ṣe kòńgẹ́ tó máa dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ṣe sọ wípé ara ẹ̀ máa yá ara ẹ̀ dẹ̀ máa yá. That's the reason why in this life you need to buy the two. You need to buy the lie and the truth. If you cannot buy the two together, you cannot make it. Yes. If you don't ready to buy lie, you cannot make it. Tó bá sọ pé wọ́n wá confam kiri confam ò kì í dúró síbi kankan wọ́n máa wá kiri tó máa fi get ẹ̀. Ibi tí èmi ti ra confam wo lè débẹ̀ kó má rí confam rà ń bẹ̀. Ibi tí wọ́n ti ra confam mo lè débẹ̀ kí má rí confam rà ń bẹ̀. Ìdí nìyẹn tí mo fi sọ fún gbogbo ènìyàn wípé ìwọ tí babaláwo ìjọmọlúwà bá ṣiṣẹ́ fún lẹ́ẹ̀kan tó bá ti rí iṣẹ́ wọn jókòó tì wọ́n má fi wọ́n lẹ̀ mọ́. Àwọn tọ́lọ́run ránṣẹ́ ẹ nìyẹn. Àwọn tí ìgbésí ayé wọn bá tiẹ̀ jọ nìyẹn. Bó bá jẹ́ pé wòlíì ló ṣiṣẹ́ fún ẹ tó rí wípé
ìgbà tó gbàdúrà fún ẹ láyé ẹ sẹ́ǹjì má fi wòlíì yẹn sílẹ̀. Wòlíì yẹn wá lè máa ṣe wèrè lọ́la, má fi lẹ̀. Because kó tún lè rí irú ẹ̀ máa pẹ́ díẹ̀. Anybody, ìbáà jẹ́ wòlíì, ìbáà jẹ́ àfáà, ìbáà jẹ́ adáhunṣe. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo ẹ̀yin tí ẹ ń wá sí Ọmọlúwàbí lọ́jọ́ mẹ́ta yìí, ìdí tí wọn kì í tètè fi dá yín lóhùn, torí wípé àwọn tí ìjọ Ọmọlúwàbí ti ṣiṣẹ́ fún, tíṣẹ́ wọn bá wọn lára jọ pọ̀, wọ́n dẹ̀ ti ní kán course. Irregular customer ń sìn, ẹ ò lè fi wé new customer. Ìwọ tó bá sanwó ń sìn, odidi ọ̀sẹ̀ méjì wọ́n lè má dá ẹ lóhùn. Because wọ́n ti ní regular customer, wọ́n ti ní àwọn tí ọwọ́ wọn bára wọn jọ. So tó bá ti lọ sí ìjọ Ọmọlúwàbí, tó bá ti ṣiṣẹ́ fún ẹ lẹ́ẹ̀kan, tíṣẹ́ wọn bá ti bá ẹ lọ́wọ́ jọ, jókòó tí wọ́n pa, má lọ anywhere. Torí bí ìgbà tó bá sọ pé ó fẹ́ tó lọ sí anywhere, ó fẹ́ lọ kó sọnù ni. Ṣùgbọ́n tó bá ti ṣiṣẹ́ fún ẹ lẹ́ẹ̀kan tó ti done, má pè wọ́n mọ́, má ta sí wọn mọ́. Bí ayé ṣe ń wọ̀kì nìyẹn. Wọ́n máa ra irọ́ yẹn kiri ni, wọ́n máa ra one by one títí wọ́n fi get reality. Wọ́n mọ iye babaláwo tí mo fún lówó kí tó get àwọn tó wà níjọ Ọmọlúwàbí ni. Wọ́n mọ iye babaláwo tí mo dictate kó tó di pé mo á pick àwọn tó wà níjọ Ọmọlúwàbí yẹn to get the reality. Àwọn tí ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ni mo kó síbẹ̀ yẹn, tí mo mọ̀ wípé ó show off fún mi. Tí bá wà l'Amẹ́ríkà, they can hold it. For now ni o, ó lè dọ̀la kan bẹ̀rẹ̀ wèrè o. For now, àwọn tí mo trust, tí mo ti gbá research wọn, tí mo ti fún wọn ní àwọn ẹsẹ̀ oríṣiríṣi wípé ó yá ẹ̀bùnájọ́ eléyìí tó ti ṣe, tí mo fún wọn lékìíní, tí mo fún wọn lékejì, tí mo fún wọn lẹ́kẹta, tí mo fún wọn lẹ́kẹrin, tí mo fún wọn lákarùn, tí mo fún wọn lẹ́kẹfà, tí mo fún wọn lẹ́keje. Àwọn ni mo bá ń kóòpù yẹn. Where is the location? Ṣé ẹ̀yin jálejò ìjọ Ọmọlúwàbí náà ẹ̀sẹ̀ gbọ́ nípa ìjọ Ọmọlúwàbí? This location is that. Ìrèlè náà wà. Nọ́mbà wọn lélẹ́yìí. Àwọn ìjọ Ọmọlúwàbí ò ní ìdánilọ́sọ́dọ̀ wọn. Àwọn ló máa ń dé fá worldwide. Ìjọ Ọmọlúwàbí, àwọn ló máa ń dá ifá worldwide ni. Yes. Ifá ìjọ Ọmọlúwàbí worldwide ni. Àti America o, àti London o, àti Euphrates o, all over the world, ìjọ Ọmọlúwàbí ló máa ń dá. Kò sí babaláwo kan tó wà Nàìjíríà tó sọ pé òun ní customer tó jọ Ọmọlúwàbí. Ẹ̀mí ọ̀gbẹ́, ó fẹ́ lọ jí ni. Ó máa kill ni. Yes. So nọ́mbà wọn ni wọ́n tẹ̀ sí ìsàlẹ̀ yìí, onísọdíkì tẹ̀ yìí, Ọlájídé 09118739878. WhatsApp nọ́mbà wọn nìyẹn. Consent voice message síbẹ̀ pé ẹ̀yin awo wọn fẹ́ bá Ifá ní gbólóhùn. Wọn kì í rojọ́ káwọn awo ìjọ Ọmọlúwàbí o. Mo ti fún wọn ní training tó pọ̀ o. Tó bá sọ pé ó fẹ́ bá Ifá ní gbólóhùn, wọn ò ní bá rojọ́ kankan, wọn kàn send the account number sí ẹ. Account number yẹn wá send 10,000 síbẹ̀. 10,000 tó send yẹn, owó tó fẹ́ fi dá ẹ lóhùn nìyẹn, owó tó fẹ́ fi dífá fún ẹ. Tó bá ti wá send 10,000 naira yẹn, má pè wọ́n, má disturb wọn. Ìjọ tí Ifá bá ti kàn ẹ́, because bó ṣe send ẹ, wọ́n máa ti kọ́ ilẹ̀. Àwọn tó ti sanwó kó ìwọ tó sanwó, tó bá ti dá wọn lóhùn tán ló máa ẹsẹ̀ wá kàn wọ́. Ìjọ tó bá ti kàn ẹ́, àwọn fúnra wọn ló máa pè ẹ́. Hello, àwọn àwùjọ Ọmọlúwàbí ló ń sọ̀rọ̀, a fẹ́ dífá fún yín, sáàyè wà kàbí kò sáàyè. Tẹ́ bá sọ pé kò sáàyè, wọ́n máa tún fún yín another date. Tẹ́ bá sọ pé àyè wà, wọ́n máa dífá fún yín.